ti bá wa sọ̀rọ̀ Ọlọ́run púpọ̀ nbí wọ́n sì ti ṣàdúà tó pọ̀ wọ́n ti ṣàdúà púpọ̀ láyé yìí tá a sì nígbàgbọ́ pé àdúà yìí yóò ràn bàbá wa Ishaq ta nígbàgbọ́ pé àdúrà náà yóò ràn bàbá wa Alhaji wa Ishaq torí pé ẹlẹ́sìn ni wọ́n torí pé ẹlẹ́sìn ni wọ́n oníwàáre ni wọ́n oníwàáre làlájì aláníyànre ni wọ́n pẹ̀lú aláníyànre làlájì eléyìí fún wa la pé ọmọ àlìjánà ni wọ́n eléyìí fún wa la yí pé ọmọ àlìjánà làlájì eléyìí fún wa la pé àlìjánà náà ni wọ́n wà báyìí eléyìí fún wa la yí pé àlìjánà náà ni wọ́n wà báyìí a wá tọrọ pé bójú wọn ti dáa tó a tọrọ yí pé bójú wọn ti dáa tó kọlọ́nkọ́ dákun kó jẹ́ kí ẹ̀yìn wọn dáa jù báyìí lọ kò lè wá kó dákun kó jẹ́ kẹ́yìn wọn dáa jù báyìí lọ. kò sí wàásì kan tí èèyàn fẹ́ ṣe fẹ́ni tó ti kú kò sí wàásì kan téèyàn fẹ́ ṣe fẹ́ni tó ti kú àwa tá a kù la ní wàásì àwa tá a ṣẹ́kù la ní wàásì pàápàá jùlọ pàápàá jùlọ ẹ̀yin ọmọ bàbá wa Ishaq ẹ̀yin ọmọ Alhaji wa Ishaq pàápàá jùlọ àwọn ìyàwó Alhaji wa Ishaq àwọn ìyàwó Alhaji wa Ishaq pàápàá jùlọ gbogbo àwa mùsùlùmí tá a jẹ́ léríire tá a wà ń bí gbogbo àwa mùsùlùmí tá a jẹ́ léríire tá a wà láyé yìí àwa la ní wáàsí wáàsí yẹn ò wá ní pọ̀ wáàsí náà ò ní pọ̀ ọmọ téèyàn bá fẹ́ kọ́ gbọ́ bá wí ọmọ téèyàn bá fẹ́ kọ́ gbọ́ ìbáwí ẹ gbọ́dọ̀ máa lù ń jojoojúmọ́ ẹ gbọ́dọ̀ máa pẹ́ gba tí ń jojoojúmọ́ tó o bá ti ń lu ọmọ lùkulù bọ́ ọba ti ń lu ọmọ lùkulù bẹ́ẹ̀ ni ó ṣe yàyàkuyà tó nítorí ọmọ ṣèwọ́n náà ni ó padà wá ṣe yóò di head boy níbẹ̀ ìbáwí níwọ̀nba ni tó wáàsí ò gbọ́dọ̀ pọ̀ jù wáàsí ò gbọ́dọ̀ pọ̀ jù níwọ̀nba káwọn tí ó gbọ́ ọkàn lè rí nǹkan mú níwọ̀nba káwọn tí ó gbọ́ ọkàn lè rí nǹkan mú. yabuna Ádámà má agifalaka yabuna Ádámà má agifalaka wàhání sọwábì abu adaka kánaka bíi mauti kọ̀dí fàájàka wàmọ́lọ́kùnrin mauti kọ̀dí wá bọ́ọ̀ka wàyà ìsàmì ká tọ̀bíìbù wàfọ́ọ̀rọ̀ kọ́kẹ́ habibu wàtẹ́bùjà olífàkìdíkà kúlù kọ́ríbí. الأسرة وجفتك الإبرة وبطل منك اللسان بعد الفصاحة والبيان وأدرجت في الأكفان وأسعدت عن الأوطان وصار القبر مأواك وإلى يوم القيامة مسواك وفارقك الأهل والإخوان فإن كان لك منزل سكنوا أو كنت سامالي اكتسبوا. wọ́n sì tí mo fẹ́ ṣe fún ọ níbí ìwọ máa nábẹ́ Ádámà yàbúnà Ádámà ìwọ máa nábẹ́ Ádámà kọ́ wa ń bí lónìí. máa agìfàlágà. kí ló dé tó lówó tó fi ṣe tọ́lọ́. máa agìfàlágà. kí ló dé tó lọ́lá tó fi ṣe tọ́lọ́. máa agìfàlágà. kí ló dé tó níyì tó fi ṣe tọ́lọ́. máa agìfàlágà. kí ló dé tí ẹnu rẹ tọrọ tó fi bẹ̀rù Ọlọ́run. máa agìfàlágà. kí ló dé tó lágbára tó fi bẹ̀rù Ọlọ́run. wàá ní sọ́wọ́bì abu àdáká. kí ló dé tó ṣàánú ẹni tẹ́bi ń pa. wàá ní sọ́wọ́bì abu àdáká. kí ló dé tó fún ẹni tí ń rìn òwò lásán wọ̀. wàá ní sọ́wọ́bì abu àdáká. kí ló dé tó ń jìnà tí àti ṣe rere tó ọmọ súnmọ́ rere láti ṣe. ká ànáká bìlí máa ti fàdí fàájàká. ẹni ó ṣe gbé kúrè fún ọ ká dáa fún. ká ànáká bìlí máa ti fàdí fàájàká. àfáàtọ̀ kan lákàdíjà kù tó ní òní jáńjọ́ kan ká dáa fún. ká ànáká bìlí máa ti fàdí fàájàká. níbo lọ fẹ́ sádé tó ní pàdé kú. wọ́n máa lọ́kùnrin máa ti fàdí wọ́n fàájàká. àtàlọ́ àtàbọ̀ rẹ ìwà àti màláíkà kúlẹ̀ ẹjọ́ ń lọ lẹ́jọ́ ń bọ̀. àti dúró àti sísùn rẹ ìwà àti màláíkà kúlẹ̀ ẹjọ́ ń lọ lẹ́jọ́ ń bọ̀.
àsìkò aago kú rẹ ni òlù ló fi kú njọ́ bá ti bọ́ sẹ́rú ẹ̀ bí tí bàbá wa ẹ̀sẹ̀ àkìlọ̀ yìí wọ́n náà lọ́bẹ̀ njọ́ kan. dókítà rẹ ọmọ ṣe ọjọ́ kú rẹ ni ò ti pé ó yẹ isa. àfáà rẹ ọmọ àdúrà ṣe ọjọ́ kú rẹ ni ò ti pé. babaláwo rẹ ò gbójú ọjọ́ kú rẹ ni ò ti pé. àwọn dókítà rẹ wọ́n padà lù sí òkú pé kò ṣeé ṣe mọ́. wàfáà tó jalè habibu. àwọn àbá tí ń bọ́ sàdúrà àwọn náà padà fọ̀rọ̀ lẹ̀ fọlọ́run pákókò tó ń jọ kan. pàtàkì jẹ́ òní bàkìdí kàkúrò kárí mi. ọjọ́ kan ń bọ̀ gbogbo ẹni ọ̀fẹ́ ọdí ọ̀padà sá. àwùjọ òní bàkìdí kàkúrò kárí mi. ọjọ́ kan ń bọ̀ gbogbo ẹni ó súnmọ́ ní ọ̀padà họ. ọ̀pọ̀ tàbí ilé àsàrátì. ọ padà jẹ ká àbámọ̀ tó o bá gbáyé ṣe rere. wàjọ pàtí kàlẹ̀ ìbòrátù. njọ ọwọ́ ọkú bá tẹ̀ ọ́ ọbẹ̀ àwọn màláíkà kú pé dákun fún mi lákòókò díẹ̀ sí màláíkà kú ọ̀sọ̀ fún ọ pé ọ̀sáyè mọ́. bàbá mi kàlí sáánù bá dàrí pàṣọ àti wàlíbáyà ni. ọ padà yanu njọ kan tọrọ òní jáde mbẹ mọ́. wà bàbá mi kàlí sáánù. ọ̀rànjú tó ní rí nǹkan kan mọ́. wà bàbá mi kàlí sáánù. ọdẹ tí ò ní rí nǹkan fi gbọ́ ọmọ njọ kan. bàbá mi kàlí sáánù. ọjọ́ kan ń bọ̀ tó gbọ́wọ́ rẹ tí ò ní gbé mọ́. wà bàbá mi kàlí sáánù. ọ padà gbé ẹsẹ̀ njọ kan tí ò ní gbé mọ́. wà bàbá mi kàlí sáánù. ẹ̀yin ọmọ bàbá wa Ìsẹ̀háàkì. bàbá mi kàlí sáánù. bàbá yín sọ̀rọ̀ lóṣù tó lọ kò lè sọ lóṣù yìí. àwọn bàbá mi kàlí sáánù. bàbá yín gbọ́rọ̀ ní last month this month náà ló dẹni tí wọ́n sọ̀rọ̀ sí tí ọ̀gbọ́n mọ̀. àwọn bàbá mi kàlí sáánù. gbogbo last month bàbá yín gbé ọwọ́ orí gbé lóṣù yìí náà ní orí gbé mọ̀. wọ́n bàbá mi kàlí sáánù. bàbá yín pílánì this year láti last year ó sì pílánì 2024 kò dé bá aláyé mọ́. bàbá mi kàlí sáánù. bàbá yín sọ̀rọ̀ ó padà yanu ọ̀rọ̀ jáde ńbẹ̀ mọ́. wọ́n bàbá mi kàlí sáánù. bàbá yín rí náà rí ó padà yájú kò rí nǹkan kan mọ́. wọ́n bàbá mi kàlí sáánù. bàbá yín gbọ́rọ̀ rí ó padà dẹ́tí ẹ̀ ń pariwo alájì ó padà sọ̀rọ̀ mọ́. wọ́n bàbá mi kàlí sáánù. bàbá yín gbọ́wọ́ tẹ́lẹ̀ kò padà rí gbé mọ́ ni. bàbá mi kàlí sáánù. bàbá yín gbẹ́sẹ̀ tẹ́lẹ̀ kò padà rí gbé mọ́ ni. wọ́n bàbá mi kàlí sáánù. ó sùn náà ni ò jí mọ́. bàbá mi kàlí sáánù. bàbá yín lówó kò rí ìfira kú. bàbá mi kàlí sáánù. bàbá yín lọ́lá kò rí ìfira kú. bàbá mi kàlí sáánù. bàbá yín lóko kò rí ìfira kú. bàbá mi kàlí sáánù. bàbá yín lẹ́sìn kò rí ìfira kú. bàbá mi kàlí sáánù. bàbá yín tọrẹ kò rí ìfira kú. bàbá mi kàlí sáánù. ọdẹni tí ó lè ṣe nǹkan kan mọ́ ni e. bàbá ní pàṣọ àti wàlìbáyà ni. lẹ́yìn tó ti rí tẹ́lẹ̀ lẹ́yìn tó ti gbọ́ tẹ́lẹ̀ lẹ́yìn tó ti sọ tẹ́lẹ̀ lẹ́yìn tó ti gbọ́wọ́ tẹ́lẹ̀ lẹ́yìn tó ti gbẹ́sẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn tó ti rìn tẹ́lẹ̀ tó lè ṣe nǹkan kan mọ́. wọ́n ò ní rí jíta sílẹ̀ àkìtọ́ ni. bàbá yín padà di ẹni tí wọ́n tì sínú aṣọ funfun. wọ́n ṣe jíta nílé òótọ́ ni. wọ́n gbé bàbá yín kúrò nínú ilé tí ń gbé tí ò ní padà wọnú ilé náà mọ́ láyéláyé. ọ̀sẹ̀ jíta nílé òótọ́ ni. bàbá yín kúrò nínú ilé yìí. àṣẹ àjíta nílé òótọ́ ni. bàbá yín ti kúrò ládùúgbò yìí kò jẹ́ ní àdúgbò yìí mọ́. àṣẹ àjíta nílé òótọ́ ni. bàbá yín ti kúrò nínú ìlú yìí kò jọ́ mọ́ ìlú yìí mọ́. àṣẹ àjíta nílé òótọ́ ni. bàbá yín kúrò láyé náà nù kò jẹ́ ní ayé mọ́ ti dé ní ọ̀run. wàsọ́ọ̀rọ̀ nìkan ìbùrùmọ̀ àwa ga. wọ́n ti gbé bàbá yín sínú ibi tí ọmọ gbé ibẹ̀ ní sàárè ẹsẹ̀ mẹ́fà báyìí náà ni wọ́n wọ̀n. sọ́ọ̀rọ̀ nìkan ìbùrùmọ̀ àwa ga. ládùúrú ilé tí bàbá yìí kọ́. wàsọ́ọ̀rọ̀ nìkan ìbùrùmọ̀ àwa ga. bí bàbá yìí ti dírẹ́sì pálọ̀ rẹ̀ tó. wàsọ́ọ̀rọ̀ nìkan ìbùrùmọ̀ àwa ga. bí bẹ́ẹ̀ ni bàbá yìí ṣe fẹ̀ tó kò lè gbé bàbá inú kòtò ní ọ̀padà gbé kẹ́yìn.
gbé bàbá yín sí ni inú ooru ni tani ó fẹ́ bàbá yín látẹ́gùn ń bẹ̀ bó ooru bá dé. لا يوم القيامة níbi tí wọ́n gbé bàbá yín sí ni tó bá di inú ẹ̀rùn tóòrùn mú hàn táwa tá a wà lérí ilẹ̀ tá à ń pariwo pé oòrùn yìí mú tani ó ga ọ̀mbrẹ́là sí bàbá yín níbi tó wà wọn. إلى يوم القيامة wọ́n bá di inú òjò tani ó dáàbò bò. إلى يوم القيامة wọ́n bá di inú ooru tani ó ṣàánú ẹ̀. إلى يوم القيامة bàbá yín bẹ́ẹ̀ ń kò sí jíjẹ mọ́. إلى يوم القيامة níbi bàbá yín wà ní kò sí múmu mọ́. إلى يوم القيامة akeke ń bẹ́ẹ̀ tani ó bá pa. إلى يوم القيامة àwọn ejò ńláńlá ń bẹ́ẹ̀ tó bá yọ sí tani ó bá lé. إلى يوم القيامة bí àwọn tún bá ń ro tani ó yí padà. إلى يوم القيامة bàbá wa láfi dú bẹ́ẹ̀ kan náà rẹ̀ bá kú tani ó bá rẹ̀. إلى يوم القيامة bí irun rẹ̀ bá kú tani ó bá ṣe. إلى يوم القيامة àti irun gbọ̀n àti irun mú tani ó bá ṣe fún ẹ̀. إلى يوم القيامة bẹ́ẹ̀ pẹ̀lú bàbá yín ó bá ríra yín ó tún dijọ́ àlìkìyámà. إلى يوم القيامة ما سواك وبابك الأهل والإخوان فإن كان لك منزل سكنوا أو كنت سامالي اكتسبوا ní wọ́n bá ní ojú ọlọ́mọ òtó bí tí bàbá yín wà òun ní jẹ́ ojú ọlọ́mọ òtó mo lówó òde bẹ́ẹ̀ mo lọ́lá òde bẹ́ẹ̀ mo dépò òde bẹ́ẹ̀ ṣebí rọ́ọ̀gì la tẹ́ yìí torí àwọn àlejò pàtàkì tó bá débi àlejò pàtàkì ní bàbá yín ṣé wọ́n tẹ́ rọ́ọ̀gì fún bẹ́ẹ̀ o. ṣé àlákó kalẹ̀ nítorí àwọn èèyàn ńláńlá àwọn èèyàn ńláńlá tí ń lọ nù sàárè eré tí àwọn ni wọ́n gbà wọ́n lálejò sí. èmi rẹ̀ la wà lábẹ́ tẹ́ǹtì ni wọ́n tún ń fàtẹ́gùn sí wa yìí. ibi tí bàbá yín wà ń bẹ̀ wọn nígbà tẹ́ gbé sí sàárè tán ẹ̀dá pákó bò ó ẹ̀kọ́ ewé lé mọ́lẹ̀. wọ́n tún po yẹ̀pẹ̀ wọ́n tún sàn mọ́ lérí yẹ̀pẹ̀ gbígbẹ tó tún kù wọ́n tún kọ́ lé lérí níbi tó wà ń bẹ̀ ń ta ní ọ̀pá tẹ́gùn sí. bẹ́ẹ̀ tó yọ̀rọ̀ mẹ́niwòdì á kọ́dí tó mọ̀ ń wá sọ̀dì á bàdà gbọ́dọ̀ ìwà sàá kí ìdùn sàlásì àṣírò ìnà àhàlàwọ̀ bẹ́tù ìbílà والمنزل الكفر الخلا ومورد سافر الأولى والله كيل متبعين ويا غصاب ويا مفاز المتقي وربع عبد قدوكي شو الإصاب المبكي وهول يوم الفصل ويا غصاب من بقى ومن تعدى وطغى وشفى نيران الوغى límàtí àmì àwọn àti màmí. níbi bàbá yín wà ní inú sàárè. Baytun yọrọ mẹ́niwòdì á. kọ́dí dọ́mà ń wá sọ̀dì á. bàdà ìfàdọ́ ìwà sàá kí inú sàlásì àṣírù in. ayé kan ní ayé sàárè wọ́n gbé ẹnìkan síbẹ̀ kí lè ọwọ́ sọ pé ìfẹ́ eléyìí rí. ayé kan ní bí wọ́n bá gbé olówó síbẹ̀ yóò mì kálọ́ bí wọ́n gbé ọlọ́lá síbẹ̀ yóò mì kálọ́ bí wọ́n gbé ọba síbẹ̀ yóò mì kálọ́ bí wọ́n gbé joyè síbẹ̀ yóò mì kálọ́ bí wọ́n gbé adájọ́ síbẹ̀ yóò mì kálọ́ bí wọ́n gbé lọ́yà síbẹ̀ yóò mì kálọ́ bí wọ́n gbé ọlọ́pàá síbẹ̀ yóò mì kálọ́ bí wọ́n gbé sọ́jà síbẹ̀ yóò mì kálọ́ bí wọ́n gbé oṣó síbẹ̀ yóò mì kálọ́ bí wọ́n gbé àjẹ́ síbẹ̀ yóò mì kálọ́ bí wọ́n gbé adéhùnsá síbẹ̀ yóò mì kálọ́ bí wọ́n gbé àfà síbẹ̀ yóò mì kálọ́. والمنزل الكفر الخلا ومورد
tí ọ̀sẹ́ni tí ò lè mì yóò mi àwọn eléríire yóò mi àwọn eléri ibú àmọ́ eríire ńláńlá fún ẹni tó ṣe pé rere ló ṣe pọ́n tó lè jù sínú ilẹ̀. fàyàmà bá sàlìmọ́ tẹ̀kí wàríbù àbúdí fàdùkì ṣúwà ìsábìlì mọ̀bìkì wàhálà yàwó ní ilé fásàáyìn. eríire fẹ́ni tó ṣe pé pọ́n tó tì í bọlẹ̀ ó bẹ̀rù Ọlọ́run. eríire fẹ́ni tó ṣe pé pọ́n tó tì í bọlẹ̀ ó sin lọ́hùn. eríire fẹ́ni tó ṣe pé pọ́n tó tì í bọlẹ̀ ó kó ẹbí mọ́ra. eríire fẹ́ni tó ṣe sàárà. eríire fẹ́ni tó tọ́ ọmọ rẹ̀. fàyàmà sáárà mọ́bàgá wà máa ń ta àtàwà tọ̀gá wọ́n sọ́pà ní ìrànlẹ̀ ìwàgá límà tí a ní àwọmọ́ tí máa rìn. Erí ibú ńláńlá fẹ́ni tó ba ẹ̀yìn ara rẹ̀ jẹ́ kó tó lọ. ẹ̀yin ọmọ bàbá wa Isahak mo bá yín dúpẹ́ fọ́lọ́run. ọpẹ́ tí mo bá yín dá ni pé bá àti ẹ̀rọ àwọn yòókù ẹ̀yin tá a rí yìí atara yín mọ̀ pé bàbá yín tún ẹ̀yìn ara rẹ̀ ṣe. torí pé gbogbo ẹni ọba tọ́ mọ sí Islam táwọn ọmọ rẹ̀ dá Islam mọ̀ òun ló tún ẹ̀yìn ṣe bàbá. ká dá fún olówó tó rí ẹ̀sìn fi tó àwọn ọmọ rẹ̀. ká dá fún ìwọ ọlọ́lá táwọn ọmọ rẹ̀ ọ̀mẹ̀sìn tí wọ́n dá wọn àfáàmọ̀ tí wọ́n mọ Àlùkùránì tí wọ́n mọ àdúrà sí pàtàkì. ẹ wo gbogbo ń tẹ̀ tí ń ná láti gbàdúrà báyìí ti kú. ó yẹ kí tòní yóò sun yín pé kò nídìí mọ́. wọ́n kálukú ọmọ lọ kò nídìí mọ́. iná ní gbogbo yín tó jòkó yìí. àṣekèsè yín ntí bàbá tó bí yín ṣe ni ntí bàbá tó bí yín tọ́ yín sí iná ẹ̀lẹ́kọ̀ọ́jú mọ́. ẹ̀bẹ̀ kan tí ń bẹ̀ yín kí n tó ṣe Fátíà lé ẹ̀yin tá a rí yá àtàwọn tá a rí ẹ dákun torí Ọlọ́run ẹ ṣọ́ra yín pọ̀ dáadáa sí lẹ́yìn ikú bàbá yín. gbogbo ẹni ọba ṣẹra wọn níjọ́ tí bàbá yín ń bẹ láyé ẹ yá fi ara yín torí Ọlọ́run. gbogbo ẹni tí ìdí kan àbí ìdí kejì kò jọ fẹ́ràn ara wọn níjọ́ tí bàbá yín ń bẹ láyé ẹ dákun ẹ yá fi ara yín torí Ọlọ́run. ẹni ọba ga nínú yín ẹ ṣàánú àwọn tó kù díẹ̀ káàtó. àwọn tó ẹ̀ tí ì ga nínú yín ẹ má ṣàdúrà káwọn tó ga ó jábọ́. tẹ́ ẹ bá ro kàn pé ń pẹ́ kó tó burú fún ṣebí kìí sọ ọmọ ìyá mi tó bá burú fún ọmọ bàbá rẹ yóò burú fún wọn náà. ẹ dákun ẹ má fi ìyà dájọ́ bàbá ni ẹ fi dájọ́. ẹ má fi ìyà dájọ́ o bẹ́ẹ̀ bá fi ìyà dájọ́ yọ bẹ̀bí jẹ́. tọ́ra àwọn ìyá tẹ́ ẹ rí wọn wọ́n ṣe orogún wọnú sàárè ni wọn ò ní gbà níta dá mọ́ wọn nù àfi bú yín o Ọlọ́run ló dá yín bẹ́ẹ̀. wọ́n ṣe orogún títí wọ́n fi wọ sàárè ni. ẹrú Ọlọ́run kan níyàwó méjì ìmọ̀ wa ṣe déédéé láàrin wọn. níjọ́ tí àwọn ìyàwó yọ wá kú jọ́ kan náà làwọn méjì kú. ẹ sì gbọ́lọ̀ tóbi. níjọ́ kan náà ni wọ́n kú. ọwọ́ á pe àwọn àfáà pé èmi máa ṣe déédéé láàrin àwọn ìyàwó mi ni. àméjì tí wàá kú déédéé bí tí wàá ṣe náà ni pé sísìn wọn kíkìrùn sí wọn la déédéé náà ní ṣe. ọwọ́ á pe àwọn àfáà ó ní ẹ gbé sàárè wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n sì gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ó ní ẹ kírun sí wọn láàpọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n sì kírun sí wọn láàpọ̀. nígbà táwọn afẹ́ gbókù wọn ó ní mo fẹ́ kẹ́ ẹ dì wọ́n bọlẹ̀ lákòókò kan náà ni. ó ní ẹgbà ojú ilé gbé kan jáde ẹgbà ẹ̀yìn gbé kan jáde kẹ́ ẹ lè gbé wọn sínú sàárè lákòókò kan náà wọ́n sì ṣe bẹ́ẹ̀. nígbà tí ẹrú Ọlọ́run yìí sùn ọba lálàá pé ìyálé ọlọ́ọ̀kì òun lójú oorun ń fasọ ya mọ́ òun lọ́rùn. òun wá bí pé déédéé mọ́sẹ̀ olóòṣè déédéé olójú ilé tí wọ́n ti yọ tipẹ́tipẹ́ iná ló fi gbé mi jáde ojú ilé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ́ ló fi gbé lẹ́kùn bẹ̀ ló gbé orogún mi jáde ẹnu ọ̀nà tuntun ọjà dáríkì àmọ́ ẹnu ọ̀nà tuntun àwọn obì ọjà dọ́hùn ni bá a ti dá wọn nù
ni mo fi ní ẹ̀yin ọmọ bàbá ẹ má fi tìyá pín tí bàbá ní ẹ fi pín ẹ ṣàánú ara yín. ẹ̀yin ọkùnrin lẹ ṣe pọ̀ yìí. ẹ̀yin ọkùnrin tilẹ̀ pọ̀ bámú yìí ẹ ṣàánú ara yín ẹ fẹ́ràn ara yín inú bàbá yín ọmọ dùn láti kíámà tó bá rí pẹ́ ń lò fẹ́ pẹ̀lú ara yín yóò sì máa ṣàdúrà fún yín pẹ́ jẹ èèyàn yóò sì máa ṣàdúrà fún yín pẹ́ láṣeyọrí àmọ́ tí a bá rí ẹni tó gbẹ́rù gan rí tó lóun mọ̀ pálájú ọ̀fẹ́ràn òun tẹ́lẹ̀ òun mọ̀ kọ̀ǹtínú wọn ọ̀tá yìí bí gbogbo àfàlẹ̀ yìí bá bọ̀ ṣe ìpè bàbá rẹ̀ ó mú ọ gbangba ni ti ń sọ yìí bẹ́ẹ̀ pé gbogbo àfàlẹ̀ yìí ló ń lò tó o bá ṣe ń tọ́ dá lẹ́yìn bàbá rẹ̀ ọmọ sọ fún ọ pé tó o bá dé kò ní le tó o bá fà kò ní tó tó o bá wà ò ní rí torí pé o dùn ún nú láti àmọ́ ọlọ́wọ́ olówó ṣe yín lẹ́ni tí ó dùn bàbá yín nú. kò ṣe yín ní ẹni tí ó dùn bàbá yín nú láti kíyámà. bẹ́ẹ̀ ti dùn nú láyé. bẹ́ẹ̀ ti dùn bàbá yín nú láyé. bẹ́ẹ̀ sojú rẹ̀. bẹ́ẹ̀ sojú bàbá yín. bẹ́ẹ̀ tún ń sẹ́yìn. bẹ́ẹ̀ tún wá ń sẹ́yìn bàbá yín. ìtí wọ́n ń pè lẹ́yìn lẹ́ ń ṣe yìí. ìtí wọ́n ń pè lẹ́yìn lẹ́ ń ṣe yìí. eríire tí gbogbo ọmọ tó bá ṣe báyìí máa ṣe. eríire tí gbogbo ọmọ tó bá ṣe irú tẹ́ ṣe yìí máa ń ṣe. ọlọ́run jẹ́ ṣe. ọlọ́mọṣà jẹ́ ṣe